ẹni tí í ṣe olórí ìjọ ìrìbọmi ní orílẹ̀-èdè wa nàìjíríà ti Redeemed Christian Church of God eyín pásítọ̀ E.A. Adébóyè òun mà ló ti gba ìjọba àpapọ̀ ní àmọ̀ràn wípé ó fún àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá ní ẹ̀ka ètò ààbò gbogbo ní orílẹ̀-èdè wa nàìjíríà ní gbèdéke 90 ọjọ́ láti lè ṣẹ́ ogun àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi wọ̀nyí, bí bẹ́ẹ̀ kọ́ kó yọ wọ́n kúrò lẹ́nu iṣẹ́ tàbí kí àwọn lọ́gàálọ́gàá ọ̀hún kí wọ́n kọ̀wé fi ipò wọn sílẹ̀. Adébóyè èyí tó sọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan èyí tí wọ́n fi sórí ìkànnì ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí ni ìránṣẹ́ ọlọ́run ọ̀hún pásítọ̀ E.A. Adébóyè ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí ìjọba àpapọ̀ lẹ̀ yìí kí wọ́n bójú wẹ̀yìn wo àwọn iṣẹ́ ibi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ṣe, kí wọ́n sì wo àwọn ọ̀nà tí wọ́n tún gbà láti dá wàhálà sílẹ̀ pẹ̀lú ìdúkokò mọ́ wọn káàkiri àwọn ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè nàìjíríà láti lè figi gbé dá ọ̀nà àwọn oníṣẹ́ ibi náà kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lè ní ìfọkànbalẹ̀ lórí ẹ̀mí àti dúkìá kó wá wà. Adébóyè èyí tó sọ ọ̀rọ̀ yìí tó kọminú sí bí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ṣe mẹ́hẹ̀ èyí tó mú kí olóko má lè roko kí olódò má lè rodò, tó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé, èyí tó ti sọ aláìṣẹ̀ di èrò ọ̀run àrèmábọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń ya wọ àwọn ilé ìjọsìn tí wọ́n pa kúkúrú pa gígùn, bẹ́ẹ̀ náà ni wọ́n lọ mọ́ṣáláṣí tí wọ́n sì ń ṣe àwọn èèyàn lóṣe èyí tí wọ́n rán wọn lọ sí ọ̀run. Pásítọ̀ Adébóyè wá ní tí ọ̀rọ̀ bá ti rí bó ti rí yìí, ó ní ó yẹ kí ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ akin, ìgbésẹ̀ ọkùnrin, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá gbogbo ní ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n fún wọn ní gbèdéke 90 ọjọ́ 90 days láti ṣẹ́ ogun àwọn báńdíìtì Boko Haram, bí bẹ́ẹ̀ kọ́ kíkó àwọn kọ ìwé fipò sílẹ̀ láti lè fi ẹni tí ó gba orílẹ̀-èdè nàìjíríà là kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí kí wọ́n fi wọ́n sí orí ipò. Ẹ̀wẹ̀, àwọn ẹgbẹ́ àgbáríjọpọ̀ ti àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè wa nàìjíríà eyín Christian Association of Nigeria CAN àwọn mà ni wọ́n ti ya Sunday tí í ṣe ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ àtẹlé tí wọ́n pè ní Black Sunday káàkiri orílẹ̀-èdè nàìjíríà gbogbo láti lè fi ọlá ọ̀wọ̀ fún àwọn ènìyàn tí àwọn agbésùmọ̀mí kó sí ọ̀dọ̀ àti láti béèrè fún ètò ààbò tó péye lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ ọmọ kìrìsìtẹ́nì ọ̀hún CAN bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ náà, wọ́n ní ètò ọlọ́jọ́ mẹ́ta kan tí ṣe ìpàdé àdúrà alágbàyanu alágbàlágùn lójú ọlọ́jọ́ mẹ́ta ni wọ́n ti gbé kalẹ̀ báyìí fún ti ẹ̀bẹ̀ lọ́wọ́ ọlọ́run láti lè tọ́ wa sí ọ̀nà lórí ọ̀nà tá a gbà láti ṣẹ́ ogun àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè wa nàìjíríà, tí ìpàdé àdúrà káàkiri orílẹ̀-èdè nàìjíríà ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹfà tí ó sì parí ní ọjọ́ 14 oṣù kẹfà bákan náà, èyí tí wọ́n ní ọjọ́ àìkú ọjọ́ 14 èyí ni wọ́n fi ṣe Black Sunday fún ti àwọn ẹni tí àwọn agbésùmọ̀mí ti pa àti àwọn tí wọ́n sì ń bẹ ní àhámọ́ jákèjádò ilẹ̀ nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú àtẹ̀jáde kan èyí tí ti ṣe ààrẹ àjọ CAN nílẹ̀ yìí ti Christian Association of Nigeria, ààrẹ wọn ìránṣẹ́ ọlọ́run Daniel Oko èyí tó fi léde rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ nàìjíríà láti lè fi àdúrà bẹ̀ ọlọ́run. Ó ní bó tilẹ̀ jẹ́ pé lótìtọ́ àti lódodo ọ̀rọ̀ ilẹ̀ yìí kì í ṣe àdúrà nìkan, nítorí lẹ́yìn àdúrà ìgbésẹ̀ àti ètò ló kàn. Ó ní ṣùgbọ́n ọlọ́run náà ńlá kọjú sí láti lè tọ́ wa sí ọ̀nà. Nípa ìdí èyí kí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ṣohun tó tọ́ àtohun tó yẹ, nítorí àwọn ni bàbá àti ìyá fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè nàìjíríà èyí tó ń sùn tó ń jí ní abẹ́ òrùlé orílẹ̀-èdè yìí. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.
àwọn ẹgbẹ́ òṣèlú PDP èyí tí alága wọn Tàmínú Tùràkì tó ń lé iwájú fún o nínú àwọn igun méjì tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP náà, eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ kan léde gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ tí wọ́n dá padà fún alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú àti ààyè tó ń ti ìdàgbàsókè òfurufú báyìí, ọ̀gbẹ́ni Festus Keyamo, lórí àmọ̀ràn kan tí wọ́n ní Festus Keyamo ó gba ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan wípé kó má ṣe jáde o láti sáré du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà lọ́dún 2027. Wàyí o, ẹgbẹ́ òṣèlú PDP ti dá èsì ọ̀rọ̀ padà fún Festus Keyamo wípé ọ̀rọ̀ ò gba ẹnu rẹ̀, bẹ́ẹ̀ sì rèé kò ní ọgbọ́n tàbí òye láti gba Jonathan lámọ̀ràn tàbí ẹgbẹ́ òṣèlú PDP, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún tí wọ́n fi léde ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà èyí tí ó jẹ́ ti igun Tàmínú Tùràkì. Wọ́n ní ó yà wọ́n lẹ́nu wípé irú Festus Keyamo ẹlẹ́nu rírùn ara rẹ̀ ó lè lẹ́nu gbàgà bí ẹni tí ò ní ọgbọ́n ìmọ̀ òye láti máa gba Jonathan lámọ̀ràn. Wọ́n ní àtiránmú gbọ̀ngàn Keyamo kò ṣẹ̀yìn Jonathan nígbà tó ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Gbogbo ipò tó wà lónìí, wọ́n ní ààrẹ tẹ́lẹ̀ rí náà Jonathan ní Ọlọ́run lò gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà fún láti lè mú àlá ìṣerere rẹ̀ wá sí ìmúṣẹ. Wọ́n ní irú àsìkò èyí tó yẹ kéwọn náà gbáradì láti lè dá oore padà fẹ́ni tó ti ṣe lóore, èyí ní sọ̀rọ̀ jákujàku jáde lẹ́nu wípé kí Jonathan lọ wábi jókòó sí, kó má ṣe láti sọ wípé òun fẹ́ sáré du ipò tàbí gbégbá òṣèlú nínú ètò ìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú PDP ní ìyàlẹ́nu nírú ọ̀rọ̀ ìjẹ́ o. Lákòótán nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní àwọn rọ Festus Keyamo láti pa ẹnu rẹ̀ mọ́ kó dákẹ́ títí o, kó má sì dá sí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí, nítorí pé ó kùnà ọgbọ́n ìmọ̀ òye láti lè gba Jonathan lámọ̀ràn nírúfẹ́ àwọn ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú àti orílẹ̀-èdè Nàìjíríà. Lórí ètò ààbò ilẹ̀ yìí tó ti mẹ́hẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti gbé ìgbésẹ̀ akin báyìí láti lè gba gbogbo ọ̀nà dáàbò bo ẹ̀mí dúkìá àwọn ọmọléèwé àti àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ lórí ọgbọ́n kan èyí tó lò lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ kan èyí tí Adélékè fi sórí ìkànnì ayélujára X rẹ̀ tá a mọ̀ sí abẹ́yẹfò tí í ṣe Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, Adélékè sọ wípé bá a ti gbọ́n nílé ọkọ òun náà la ti gbọ́n nílé àlè. Ọmọ tó bá sì ní ìyá òun ò ní sùn, ẹ̀sán fúrú ọmọ bẹ́ẹ̀ òun náà ní fojú ba oorun o. Ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tá a máa gbà bí ẹni gbàgbá ọtí. Ó ní ìgbésẹ̀ òun lọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà nílò nítorí kánmọ́kóbò. Nípa ìdí èyí, òun ti tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó ní ìmọ̀ òye àti làákàyè tó kún rẹ́rẹ́ o lẹ́ka ètò ààbò lọ, tí wọ́n sì ti gba òun lámọ̀ràn. Ó ní lẹ́yọ̀ sọ́kà lòun ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àmọ̀ràn àwọn àgbà òun tí wọ́n fún òun nípa kíkó gbogbo àwọn tí wọ́n ti jẹ́ ọ̀gá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu iṣẹ́ ológun, ọlọ́pàá àti ẹ̀ṣọ́ ààbò káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ láti pe gbogbo wọn pọ̀ sábẹ́ òrùlé kan. Bákan náà, àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò gbogbo tí wọ́n fi ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ibùgbé, gbogbo wọn pátá lòun ti ké sí, tó fi mọ́ àwọn ọmọ ẹgbẹ́ OPC, Àgbẹ̀kọ̀yà, Àmọ̀tẹ́kùn, àwọn ọdẹ, tó fi mọ́ àwọn fìjìláńtẹ́ àti àwọn tí wọ́n ń dáàbò bo agbègbè gbogbo pátápátá lòun ti ké sí o, tí òun sì ti kó gbogbo wọn pọ̀ sábẹ́ òrùlé kan ṣo, èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ sọ́kà láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jù àwọn ilé ìwé tí ṣe ti alákọ̀ọ́bẹ̀rẹ̀, ti girama àti ilé ẹ̀kọ́ gíga fáfitì tó jẹ́ ti ìjọba àti ta aládàáni káàkiri igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Ọ̀ṣun dúró lórí ètò ààbò látàrí ìdúkokò mọ́ àwọn oníṣẹ́ ibi. Ó ní tí wọ́n bá gbé wá ní gbígbóná, ó ní ìjọba náà ṣetán o láti gbé padà kò wọ́n lójú o ní gbígbóná o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí gómìnà Adélékè tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní,
ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin fújì tí í ṣọmọ ilẹ̀ wa nàìjíríà ọ̀gbẹ́ni rẹ̀mí àlùkò bàbá bọ́sẹ̀dé òun mà ló ti fi àṣírí nípa ètò ìlera ara rẹ̀ ló ti fi jáde báyìí lórí àdójúkọ ètò ń dojúkọ ò lórí àìsàn kan ètò wọn pè ní glaucoma èyí tó ti sọ dẹni tí ò lè rí dáadáa mọ́. rẹ̀mí àlùkò èyí tó sọ̀rọ̀ yìí lórí ètò kan lórí amóhùnmáwòrán ètò ọ̀hún tí wọ́n pè ní lórí Oyinmomo TV níbẹ̀ ni rẹ̀mí àlùkò ti sọ ó ní glaucoma yìí jẹ́ ohun tó ti gba ojú lọ́wọ́ òun lọ́wọ́lọ́wọ́ yìí àti lásìkò tóun bá àwọn ènìyàn sọ̀rọ̀ yìí ó ní láti ọjọ́ pípẹ́ ni àìsàn náà ti ń ṣe òun tóun sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ abẹ èyí tóun ti ná ọ̀pọ̀lọpọ̀ owó iyebíye nílẹ̀ yìí àti lókè òkun láti lè rí wípé ojú náà ó ríran kedere bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ní ṣùgbọ́n ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run ó ní púpọ̀ nínú àwọn olólùfẹ́ òun lẹ́ni ni wọn kò mọ ohun tóun dojúkọ lórí àìlera ọ̀rọ̀ àìsàn ojú náà ṣùgbọ́n rẹ̀mí àlùkò ní òun ò jẹ́ kí ọ̀rọ̀ òun àti àìríran òun kó ṣe ìfàsẹ́yìn fún ìrìnàjò àti iṣẹ́ orí fi rán òun ó ní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìmíì èyí tí àwọn ènìyàn lérò wípé ẹni tó bá ti ní ìpèníjà irúfẹ́ àìsàn wọ̀nyí ní ojú kò lè jáde kò lè dárìn mọ́ ó ní òun dárìn lẹ́ẹ̀kankan pẹ̀lú ojú inú tòun ti àwọn tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún òun lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì ó ní bẹ́ẹ̀ sì rèé òun wọ aṣọ tó dáa tóun sì ń jẹun tó dáa ó lóun fi àyè sílẹ̀ fúnrú àìsàn yìí láti lè gba ẹ̀bùn Ọlọ́run kúrò nínú ọgbọ́n òye òun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí rẹ̀mí àlùkò bàbá bọ́sẹ̀dé igwewan tó fi léde lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ rẹ̀mí àlùkò ní òun dúpẹ́ o lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jù àwọn dókítà oníṣègùn òyìnbó fún àtìlẹ́yìn wọn àti àwọn olólùfẹ́ òun tí wọ́n dúró ti òun tó ń ti ọ̀rọ̀ àmọ̀ràn àdúrà lójoojúmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí rẹ̀mí àlùkò tó sọ lórí ètò ọ̀hún ó ní lọ́wọ́ yìí púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n bá rí òun ni wọn kò lè mọ àdójúkọ òun torí ìdùnnú òun ayọ̀ ó fi ọkàn òun ó fi ara òun àti orí òun ó fi ṣe ibùgbé. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun ní iléeṣẹ́ wa mo gbà á ládùúrà wípé ilé òní lè wà ọ̀nà òní náà wá fún mi Adénúgà òun ló bóròyàn wá sí ojú ìwòran yín ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ire o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited